ní kíkún gbogbo ibi tá a bá ń tọrọ àánú ní kán lè kún wa lọ́wọ́, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n kún wa lọ́wọ́. Àwa náà táwa náà wá síbí gbogbo nǹkan tá a bá dáwọ́lé kó máa yọrí sí rere, kínú wa máa dùn, kọ́kàn wa máa balẹ̀. Gbogbo nǹkan tá a bá ní pé a nífẹ̀ẹ́ sí nípa ti dáadáa ni, ẹ jẹ́ kó máa tẹ̀ wá lọ́wọ́. Ẹ má jẹ́ kí a rárùn owó, torí pé owó la fi ń ṣe ohun gbogbo. Bó tilẹ̀ jẹ́ pé owó lè rẹ̀ mí, ṣùgbọ́n látara oore ọ̀fẹ́ ẹ máa jẹ́ ká rí gbogbo nǹkan tá a bá fẹ́ láti lè fi ire gbà. Níbi tá a wà yìí, òun ló ń pè ní Queen Sheba grave. So tó yẹ pé tí ìyàwó Ànábì Sulaimon nínú Quran, tí àwọn èèyàn tún pè ní ìyàwó Solomon nínú Bíbélì. So ibẹ̀ ni a wà yìí. So kẹ́ lè mọ bí a ṣe nífẹ̀ẹ́ òmìnira ilẹ̀ Yorùbá nílẹ̀ Kóòtù Òjìrì, bá ṣe nífẹ̀ẹ́ sí òun rèé. So a fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa ẹ kún wa lọ́wọ́ láti lè jẹ́ pé tá a bá jáde ní ìwọ́de tá a fẹ́ jáde, ẹ bá wa sọ fún àwọn èèyàn kí wọ́n jáde lọ́pọ̀ yanturu. Àwa náà kẹ́tùn ń rọ àwọn ọ̀dọ́ wa, especially àwọn ọ̀dọ́ èyí tí wọ́n bà wá láyé jẹ́, ó ti tó gẹ́. Èyí tí wọ́n sọ wá dìdàkudà, ó ti tó gẹ́. Òun ló fà á tá a fi wá síbí láti wá ṣe àdúrà níwájú orírì ìyá wa Queen Sheba tó jẹ́ alága wúrà. Báwo ni wọ́n ṣe ń ṣàdúrà bíbẹ̀ tó ń jẹ́ kí tọ́jú wa náà jẹ́ o. tó ní pé kò sí anybody tó bá ti wá síbí, nǹkan tó bá ti fẹ́, tó bá ti lè sọ pé nǹkan báyìí lòun fẹ́ ní àníyàn ní dáadáa, tó ní pé ó máa ṣẹlẹ̀. Òun náà làwa náà fi wá nítorí ọ̀rọ̀ òmìnira Kóòtù Òjìrì, láti lè jẹ́ ká lè gba òmìnira ní kíkún. So èmi tẹ́mi ń bá yín sọ, orúkọ tèmi ni Comrade Omeyor, tí mo jẹ́ Oyègúnlẹ̀ Olúwamáyọ̀wá Ọmọ́tóyọ̀lé Comrade Omeyor. Òun la ní bí àmì ká wá síbí láti wá ṣe àdúrà, ṣùgbọ́n bó ṣe wọ́n àwọn pé ká lọ síwájú ibi orírì yẹn, ṣùgbọ́n wọ́n ti gate due to torí pé ó dà pé àwọn ènìyàn ò sí lárànd. But inú wa dùn pé at least ìwọ̀nba àdúrà tá a bá gbà. Tó bá pé ìjọba Nàìjíríà dáa ni, ibi bẹ́ẹ̀ tourism gidi tó yẹ kó máa wá bíi Mẹ́kà ní tó tún ṣe, torí àwọn nǹkan tẹ́ pé lágbàáyé kò sórí ẹ̀. Kódà gan ibi bẹ́ẹ̀ àwọn òyìnbó gan wọ́n lọ ṣe fake ẹ̀. Ibi bẹ́ẹ̀ ká náà rí ibi wọlé sìn, ibi tí Queen Sheba wà, obìnrin ò lè débẹ̀, àwọn obìnrin ò lè kọjá ju ẹnu ọ̀nà yẹn lọ. Ṣùgbọ́n ibi tí ó wà, ewé kò ń jábọ́ abẹ́ igi níbẹ̀, ṣùgbọ́n ewé ò ń jábọ́ síbẹ̀. Ká náà láǹfààní láti dé ibẹ̀, ẹ máa rí. Ṣùgbọ́n àwọn tó wà ní ìcháàjì ẹ̀ àbá wọn bíbà ẹ̀, bí wọ́n jáde bọ̀, torí tó yẹ pé ìjọba tún ọ̀nà ṣe, tó yẹ pé tọ́nà ṣàbọ̀ tún ibẹ̀ ṣe bí Olúmọ tó jẹ́ tourism, táwọn èèyàn fi ń lọ Mẹ́kà lọ máa ṣàdé àwọn kan ta ní náà. Káwọn náà wá wọ àwọn ilẹ̀ bíbà ẹ̀ náà gbogbo ẹ̀. Tá a bá gba orílẹ̀-èdè Yorùbá tán, tá a gba orílẹ̀-èdè Yorùbá, gbogbo àwọn nǹkan tó bá dàbí àṣà tó jẹ́ ìṣe wa, gbogbo ẹ̀ la máa tún ṣe. Bí nǹkan tó dàbí ẹ̀ ń pọ́n wá máa wò, tí wọ́n máa yes àwọn nǹkan báyìí ló ṣẹlẹ̀ nígbà báyìí, àwọn nǹkan báyìí ló ṣẹlẹ̀ nígbà báyìí, àwọn nǹkan báyìí ló ṣe, àwọn tó dẹ̀ jẹ́ àwọn tó orúkọ èèyàn báyìí ni. Even débi pé nígbà táwọn èèyàn bá wá gan, gbogbo ibà máa jẹ́ bí paradise ni, tí gbogbo ẹ lọ, ẹ mọ̀ kó máa encourage àwọn èèyàn pé yes, ó máa encourage àwọn èèyàn pé yes, ẹ yẹ ká wá síbí. Gbogbo àtọ́ bá dàbẹ̀ pé àwọn tó jẹ́ àwọn gómìnà wa gan fúnra wọn ti ẹ̀ wò ó kékiní. Ẹnujọ́ mẹ́ta a dúpẹ́ lọ́wọ́ bàbá Dàpọ̀ Abíọ́dún lórí tí tó ṣe l'Ábẹ́òkúta. So bẹ́ẹ̀ irú ibà yìí náà a tún fẹ́ kẹ́ tún wá ṣe the same thing náà. So tẹ́ bá ń ṣe káàkiri gbogbo ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ yẹn, tí gbogbo ẹ̀ ń dùn wò, owó a máa wọlé, even ìlọsíwájú a máa bá wa ní gbogbo tá a bá ń ṣe ní gbogbo ìpínlẹ̀ Ògùn, àti bẹ́ẹ̀ náà ibi tó bá tún wà ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, àti ní ìlú Ọ̀yọ́ ni, àti ní ìlú Ọ̀ṣun ni, àti ní ìlú Èkìtì ni, àti ní ìlú Oǹdó ni, àti ní ìlú Kwara ni, àti ní ìlú Èkó ni, ní gbogbo ibi tí alẹ́kadé ní gbogbo ilẹ̀ Kóòtù Òjìrì, gbogbo ibi tó bá jẹ́ bí tourist, tẹ́ mọ̀ wípé ibi báyìí o tá bá invest lé lórí, àwọn èèyàn máa wá láti diaspora wa àtàwọn tó bá wà nílé. Irú for example Children's Day tí wọ́n ṣe ń sìn, púpọ̀ náà àwọn èèyàn Abẹ́òkúta ni wọ́n ti ṣe, torí wá ẹni pọ́n rí nǹkan tí bàbá wa Dàpọ̀ Abíọ́dún ṣe. So bẹ́ẹ̀ náà ni tó bá tún ṣe irú the same thing náà sí irú ibà, àtúnlá àwọn kan náà tó máa wá nítorí pé yes ibẹ̀ náà ti dúró dáadáa láti lè jẹ́ kí nǹkan kó lè lọ bó ṣe yẹ kó lọ. Fún àfikún, tó bá yẹ pé àwọn ìjọba wa wọ́n mọ iyì kan ta nílẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ni. Nítorí pé kí ilẹ̀ bíbẹ̀ gbogbo kan tó ń jẹ́ àṣẹ bíbẹ̀ tó jẹ́ ká àdúrà máa gbà. Bẹ́ẹ̀ni. Kí gbogbo wọn náà kó wá gbèjà ara wọn,
nítorí àwọn tó ń ṣèjọba sí wọn ọmọ yìnyín àwa mọ yìnyín pé bíbá ẹni kíní kẹwàá wọlé kẹjẹ kí ilẹ̀ Yorùbá kó gbòmìnira kákó olóko ẹrú Fúlàní ìyà tó ń jẹ wájú ó ti pọ̀ jù ní orílẹ̀-èdè Yorùbá ìyà tá à ń jẹ ó ti pọ̀ jù o àfẹ́jìyà mọ́ afẹ́kọ̀ọ́ Nàìjíríà o òmìnira ilẹ̀ Yorùbá kó wá gbọ́ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọlọ́run wọlé pé bọ́yé ń gbàdúrà bíbà kádùrà ń jẹ́ eléyìí táwa gbà bíbà ká má gbàgbà tí o nígbà tí a bá wá gbalẹ̀ Yorùbá ká wá fi tijó tí ìdùnnú wá bíbà ká wá lọ gbé bí a ti gbàdúrà tádùrà wá fi gbà ní o Yorùbá Nation Rally abẹ́ jáde láìpẹ́ ibi táwọn kan sí ká bá rí bẹ́ẹ̀ o ibi táwọn kan sí ká bá rí bẹ́ẹ̀ o ká sì ta ìbọn kó má bà wá o gbogbo àwọn ọmọ Yorùbá tẹ́ pé wọ́n yìn tẹ́lẹ̀ olóṣèlú tí yẹ kí wọ́n ti bìlí pé àwọn olóṣèlú ọ̀nà tí wọ́n lè gbà ọ̀nà kọ́nà wá kó sí wọn lọ́kàn kó padà wá sí Yorùbá Nation kó má dẹ̀ tẹ̀lé olóṣèlú wọn kó jẹ́ pé bí ìran wọn bóyá máa gbòmìnira tá máa kó lóko ẹrú òun ni kó máa wá sí wọn lọ́kàn ibi ìgbà yẹn náà because ṣáàdúrà yẹn bá gbà tí gbogbo àṣẹ tó wà bíbẹ̀ tó jẹ́ bẹ̀ tó bá gbà gbogbo kan ta nílẹ̀ Yorùbá iyì ó máa bá wọn torí ẹ̀yin náà fẹ́ kí iyì wà bíbẹ̀ because kun iṣẹ́ bàbá Likis ìyàwó ànábì kan náà ànábì Ọlọ́run táwọn èèyàn gbà fún ni àwọn òyìnbó dẹ̀ rí pé kọta bá ní wọn fẹ́ kó máa jọ wá lójú wọn lọ ṣe mí bọ eléyìí pẹ̀lú àwọn àṣẹ tó wà bíbẹ̀ pẹ̀lú àwọn kan tó wà bíbẹ̀ ó fi confam pé bíbẹ̀ gan ni kò iṣẹ́ bá sùn sí àwọn iyì kan ta ní ṣùgbọ́n tó gbà wá tí wàá mọ iyì bíbà ẹ̀ àdúrà àtàgbà bíbẹ̀ kó wá ṣẹdé pé àwọn èèyàn máa wá bíbẹ̀ bíi Mẹ́kà ibi bíbẹ̀ kọ́ máa wá bíi Mẹ́kà kọ́ máa gbàdúrà bíbẹ̀ kó dẹ̀ máa ṣẹ lágbára Ọlọ́run kó tó dìwòye ọdún tó ń bọ̀ báyìí ká ti gbòmìnira ilẹ̀ Yorùbá o káwọn bí ọkàn bá inú wa ṣàwátì o Sunday Igboho kó má bọ́jọ́ lọ́jọ́ lọ bàbá Professor Banji Akíntóyè kó dàgbà kí wọ́n dògbò kó jẹ́ ojú wọn náà la máa gbòmìnira ilẹ̀ Yorùbá yìí o gbogbo bàbá Ọláyẹmí Kóìkì lágbára náà kọ́ máa wọn sohun máa gbogbo lẹ́nu o kọ́ ayé máa sohun wọn kọ́ máa pa wọn o kọ́ máa ṣe wọn pa bí ìrèké o òmìnira ilẹ̀ Yorùbá kó jẹ́ ojú wọn o kọ́ máa fi àárẹ̀ ló gbà o gbogbo àná ká máa fàìsàn ló gbà o Ṣọlá kò gbọdọ̀ gbogbo ọmọ Yorùbá wọ́n wá tá ẹ̀mí sí fún mi ìmọ́lẹ̀ gbogbo ọmọ Yorùbá gbogbo àwọn ológun lolúwa gbogbo ọmọ Yorùbá nílé lóko lájò tí wọ́n nífẹ̀ẹ́ ẹran wọn kọ́mẹ́dò méyẹmí náà tí mo wà níbẹ̀ kọ́mẹ́ sọ gbogbo àwọn wá tá nítorí wípé ibikíbi tí gbogbo tó ń darí ilẹ̀ Yorùbá wá gbogbo tó ń darí ilẹ̀ Yorùbá wá wá ta kí ìjà àìyedè kó má di bẹ́lẹ̀ láàrin wa gbogbo òmìnira tá à ń fẹ́ yìí kó wá tẹ̀ wá lọ́wọ́ nírọ̀rùn kó wá tẹ̀ wá lọ́wọ́ kó má mẹ́mí ọ̀rọ̀ èèyàn lọ ẹ̀mí àwọn ọ̀dàlẹ̀ ni kó mú lọ láti àsìkò yìí lọ tá bá jáde fún rálì kò bá jà márùn la jáde kí koríko ilẹ̀ erùpẹ̀lẹ̀ kí gbogbo wọn dìde kó ti àwọn èèyàn wá kérò pọ̀ kọ́ wọn ìjọba ẹ̀kọ́ náà bá kó sí wọn nù Tinubu kọ́ náà bá kó sínú kóhun náà kó rántí pé ọmọ Yorùbá lòun òmìnira ilẹ̀ Yorùbá kó fóun náà lọ́kàn o gbogbo ọmọ Yorùbá tó bá náà fẹ́ dojú ìjà kan wá báyìí kọ́ náà bá kó sí wọn lọ́kàn kí gbogbo ọkọ̀ sọ̀pọ̀tì wa torí ijó yìí tábàjọ jo òun ló dáa gbogbo àwọn tí wọn sọ̀pọ̀tì tẹ́lẹ̀ láti wákàtí lọ kí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kó máa jẹ wọ́n lógún kó máa jẹ wọ́n lọ́kàn òmìnira ilẹ̀ Yorùbá yìí kọ́ lọ jẹ́ kó bọ́ sí nírọ̀rùn kóníkàlùkù wa máa fẹ̀mí ara wa di o ọlọ́kadà tó gbé wa wá bíbá yẹn náà gbogbo ọkọ̀ tó jẹ́ bànújẹ́ ọkàn fún kọ́ lọ kó bá a sọ́ dìdùnnú gbogbo ọkọ̀ tó ń jẹ́ bànújẹ́ ọkàn fáwa náà kó jẹ́ dùnnú fún wa gbogbo àdáwọ́lé wa kó máa yọrí sí rere nínú àdáwọ́lé wa òun ni Yorùbá Nation Rally tó ń bọ̀ ká má gbèrè ìtìjú mbẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ o kí gbogbo àwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá báyìí lójú wọn báyìí kílẹ̀ Yorùbá kó máa ṣe rere o kíjó máa débájó fún wa o káyọ̀ máa débáyọ̀ fún wa o ìwòye ọdún tó ń bọ̀ báyìí ká ti gbòmìnira orílẹ̀-èdè Yorùbá ká ti kúrò lọ́ndà Nàìjíríà torí wípé àwọn nǹkan tó náà fi kẹwàá ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹ ọlọ́wọ́lá pàwọ́ ọmọ yẹ àwọn látọ̀nà tó jìn wá síbí bẹ́ẹ̀ láti wá gbàdúrà fúnlẹ̀ Yorùbá nǹkan tá a sọ lé ní ibẹ̀ kárọ̀ ọ̀rọ̀ ọmọ lágbára náà gbogbo afẹ́fẹ́ tó ń fẹ́ báyìí gbogbo afẹ́fẹ́ tó bá ń fẹ́ báyìí kó máa fẹ́ àdúrà ẹ̀ lọ́lé àṣẹ kó máa fẹ́ sọ ọmọ Yorùbá lọ́kàn kó bẹ̀rẹ̀ sí máa rí tilẹ̀ Yorùbá rò kó bẹ̀rẹ̀ sí máa rí tilẹ̀ Yorùbá rò kó máa rí ti Fúlàní rò mọ́ gbogbo ọjọ́ bẹ́ẹ̀ kó máa túnṣe o tá bá jáde fún Yorùbá Nation Rally báyìí kọ́ máa gbẹ̀bọ̀dì lọ́dọ̀ Fúlàní pé kọ́ máa lé wa hàn kí gbogbo ọbẹ̀ kọ́ rẹlẹ̀ Yorùbá kó jẹ wọ́n lógún
ìbò 2027 kọ́nà má jẹ́ kó rí ṣe kójú òmìnira ilẹ̀ Yorùbá a máa yan èèyàn tó máa darí wa ilẹ̀ Yorùbá ní kó bọ́ sí tábàdẹ̀ ṣe náà ìdáyẹ̀dẹ̀ kọ́nà má jẹ́ kó bẹ́lẹ̀ sí wa ilẹ̀ Yorùbá kí ilẹ̀ Yorùbá náà kó dàbí ìlú òyìnbó káwọn èèyàn máa wá bẹ̀ ibi ìbàyẹn náà gbogbo ọkọ ta ní ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ káwọn òyìnbó náà máa wá bẹ̀ kọ́ máa wá bẹ̀ bíi Mẹ́kà káwọn náà máa pawó bíbà wọ́n yẹn pawó ní Mẹ́kà lọ́dọọdún ká máa pawó bíbẹ̀ lọ́dọọdún lágbára Ọlọ́run bóyá máa jẹ́ nìyẹn o kò ní sé kò ní yọ náà wọ láwọn tó nílé ayé àwọ̀ láwọn ẹbọra tó ń bẹ nínú afẹ́fẹ́ àwọn tó ń bẹ nínú sọ́mọ̀ àwọn tó ń bẹ nínú ilẹ̀ àwọn tó ń bẹ lára ewé àwọn tó ń bẹ lára egbò àwọn tó ń bẹ níbikíbi gbogbo kọta bá sọ lè ní kárọ̀ ọ̀rọ̀ mọ́ kílẹ̀ Yorùbá kó gbòmìnira òmìnira tá máa gbà náà kò ní di òmìnira lágbára Ọlọ́run àwọn tó bá ní kó má rí bẹ́ẹ̀ kí gbogbo wọn báyìí èèyàn tó bá ní kó má rí bẹ́ẹ̀ tó nù bẹ́ẹ̀ gbọ̀nà ọ̀rọ̀ àlùmọ̀kọ́rọ́ yìí ní ó fẹ́ lọ ṣẹ̀bọ̀ ó fẹ́ lọ gbẹ́bọ ni o ó lọ sọ́dọ̀ àfáà ni o ó fẹ́ lọ iṣẹ́ tẹ́pọ̀ wọn olóṣèlú fún ọ ló pé nǹkan tó ṣe ẹ bá wa jẹ́ kádùúrà yẹn kó má gbà kẹ́ bá wa rè dànù kó má gbà onítọ̀hún ò ní lè débẹ̀ àwọn onílẹ̀ á dé mọ́lẹ̀ wọ́n á ṣe bàṣàbàṣà àwọn tó ní ayé àfojú ẹ̀ gbolẹ̀ wọ́n wọlá pé àwa gbọ́ nípa ìtàn bíbà yìí pé bíbà ẹni Queen Sheba Balikis alága wúrà tó jókòó sórí idẹ lórí gold Ọlọ́run ọba ló ti pàṣẹ pé bíbẹ̀ ló máa sùn sí tó ń travel lọ Ọlọ́run ti pàṣẹ ó dẹ̀ nìkan tọ́lọ́run bá fi ṣe kọ́lọ́ wá lò fún wa pẹ̀lú kan tá à ń sọ léèní àṣẹ tọ́lọ́run bá fi ń jẹ́ Ọlọ́run kó wá ṣe bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run kó wọlá pé ṣe la ní believe pé nínú àwọn òjíṣẹ́ èèyàn tó bá jẹ́ ìyàwó òjíṣẹ́ náà òjíṣẹ́ ni wọ́n ṣó ti yé tó ra nígbàgbọ́ nínú wọn yẹn àdúrà táwa gbà ń bẹ̀ kó wá ṣẹ lójú àwọn tó ní kálàárọ̀ kó jẹ́ kó ṣẹ kọ́lọ̀sán jẹ́ kó ṣẹ kálálẹ́ jẹ́ kó ṣẹ kólóru jẹ́ kó ṣẹ Olódùmarè òun lọ́ba tó ní gbogbo wákàtí lọ́wọ́ kọ́lọ́run bá tó nílé ayé kó wá jẹ́ kó ṣẹ gbogbo àdúrà tá à ń gbà pé kọ́ ọmọ Yorùbá báyìí pé kọ́ máa rí tilẹ̀ Yorùbá rò kọ́ support wa pẹ̀lú Yorùbá nation tá à ń ṣe kọ̀ọ̀kan á jẹ́ kó kàn án lára ọṣà á jẹ́ kó máa ṣẹ mọ́ wọn lára lágbára Ọlọ́run ọmọ Yorùbá ìpè bọ̀dé la èpè àólẹ̀ kò ní já ọmọ Yorùbá mọ́ ègún tó yóò bá ń jà wá ìran Yorùbá tó jẹ́ ká gbòmìnira ègún ọ̀hún á wọlẹ̀ lẹ́ni ègún òdẹ̀ ní já ọmọ Yorùbá mọ́ ègún tó bá ń jà wá tá fi ń bára wa jà ègún tó ń jà wá tá fi nífẹ̀ẹ́ ara wa tá fi ń gbẹ̀bọ̀dé ara wa kégun náà máa wọlẹ̀ kégun náà kó máa wọlẹ̀ báyìí sọ̀rọ̀ báyìí kégun náà kó máa wọlẹ̀ torí ègún ó pẹ̀lú kan tó ń dà ọmọ Yorùbá láàmú kégun náà kó wá wọlẹ̀ Elédùmarè wọlá àṣẹ tó wà ń bíbà wọlá àṣẹ pé orílẹ̀-èdè Zimbabwe ẹ̀yọ̀ òfin ni ẹni tí agbọ́pẹ́ ẹni ti wá tí ó dẹ̀ wá sọ pé orílẹ̀ Ògùn state ló kẹ́rìí níbi tá a wà lẹ́ni nítòsí Ìjẹ̀bú ló máa wọlẹ̀ sí àṣẹ tó wá fi síbẹ̀ kó wá jẹ́ gbogbo àdúrà tá ń gbà látàrọ̀ kó ṣẹ kọ́nà jẹ́ kó ṣẹ Ọlọ́run wọlá ọmọdé kó ṣẹ Ọlọ́run wọlá àwọn ọmọ tó ẹ̀ṣẹ̀ bí ní ìsìn kọ́nà jẹ́ kó ṣẹ tó káwọn náà má dé báyà táwa ń bá ní ìsìn ká má dẹ̀ jíríyà wọn ilẹ̀ Yorùbá kó gbẹ̀sọ̀ ilẹ̀ Yorùbá kó gbẹ̀sọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá tẹ́rù ń bà náà kọ́nà bá fi wọ́n lọ́kàn balẹ̀ o tá bá ti wá jáde báyìí ká wá gba yìí ni o ká gba yìí ni o torí àjàgbá yìí ń tààrà o àjàyè ní ká jà o ká jàjà ṣẹ́gun kílẹ̀ Yorùbá kó gbòmìnira o tó gbọ́ àtàwá tá à ń ṣe Yorùbá ni àtà ṣe Yorùbá ni ṣùgbọ́n àníyá ń jẹ kí ìyà má jà ọmọ Yorùbá mọ́ o òmìnira ilẹ̀ Yorùbá kó bọ́ sí nírọ̀rùn ijó máa bá jó fún wa o káyọ̀ máa báyọ̀ fún wa o ká má ṣàṣetì o àṣe ìlálápọ̀ ń ṣe kó tiẹ̀ àṣe ìní ká ṣe o wíwá ta wá sí ibẹ̀ lè ní ká má mọ̀ sáìdá o ká má mọ̀ sáìdá o ká má mọ̀ sí ire ni o lágbára Ọlọ́run káwọn náà máa tún gbàgbé tó téèyàn bá jẹ́ ìjẹ́ngbà míì tí ìjọba fẹ́ ṣèyàn èèyàn nílé ìrántí ká wá gbòmìnira ká wá rí bíbà ẹ̀ rántí ká wá sọpẹ́ bíbà tíjó ta yọ̀ òun ni ká wá sọpẹ́ bíbà pé ibẹ̀ láti ṣàdúrà tá gbòmìnira ilé ìbọn pé kọ́nà jẹ́ kó rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ìwòye ọdún tó ń bọ̀ kì í ṣe máa ṣẹ́gi o kó rí bẹ́ẹ̀ o kó ṣe bẹ́ẹ̀ lọ́la àwọn tó nílé ayé lọ́la Jésù Kristi lọ́la ànábì Muhammad lọ́la àwọn tó nílé ayé lọ́la àwọn ìyàwó Ọ̀ṣọ́mọnìgà lọ́la gbogbo àwọn ìgbà arúmọlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá kọ́nà wá jẹ́ kó rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá gbòmìnira o. orílẹ̀ Odùduwà nation ti gbòmìnira. ó gbòmìnira dúpẹ́ o lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the world closer to your doorstep. A wà níbẹ̀ báyìí gbogbo ẹ̀ tẹ́ bá wà ń ṣàṣẹ lórí nẹ́ẹ̀tì náà agbára Ọlọ́run ilé yín náà arójú o tẹ́tí ra dátà kò ní tán bẹ́ẹ̀ o lágbára Ọlọ́run bó tilẹ̀ hùn kí ìlú ilé tó kò ní lè mọ́ wa o torí ilẹ̀ kan lè mẹ́lẹ́dẹ̀ kó má rí tiẹ̀ o
àárí tiwa ṣe ń bẹ̀ o àṣẹ ìlà alákànṣe kò tiẹ̀ àṣẹ ìlà máa ṣe o àdúrà táwa gbà fúnlẹ̀ Yorùbá lè ní àárí bẹ́ẹ̀ o gbogbo àwọn afẹ́fẹ́ tó ń fẹ́ bíbá yìí á jẹ́ kó fẹ́ kó anybody wa lára tó bá jẹ́ àwọn òyìnbó aláwọ̀ dúdú ló wà nídìí ọ̀rọ̀ wa tó jẹ́ ká gbòmìnira ọlọ́ba kó sí wọn nú tó bá yẹ pé ó máa dè wọ́n mọ́lẹ̀ á dè wọ́n mọ́lẹ̀ tí a máa rí àárọ̀ náà lọ àárí bá ti ṣe àárọ̀ náà gbégbà àṣàṣeyè àní ṣàṣetì o gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá àtàwọn tó wà nílé lóko tó wà lájò gbogbo wọn á kéré oko wálé o bóyá máa ṣe nìyẹn o ṣẹ́ṣẹ́ ò ségi o àárí bẹ́ẹ̀ wá ṣẹ bẹ́ẹ̀ lọ́la àwọn tó nílé ayé o ẹ ṣé o àbọ̀rí o.